Kaya just okay, Mufty Marcus, that is rubbish. Mufty school wa, when I see Lenya. Olè ti rí wèrè tí ń rojọ́. Wọ́n kí ni ó ṣe sẹ́yìn mọ́tò Mufty. Ìgbà tí bàbá Ádámù wá fẹ́ pèpè tiẹ̀ táwọn èèyàn sì kún lọ́wọ́ adárọ́ bítọ̀ tàwọn ìmáàmù lẹ̀. League of Imam and Alpha. Àwa àwòlá kọ́ dárọ́ bítọ̀ lẹ̀. Lord Sky on the beat. Èdè yìí ti yí ẹni sí èrè. Ó sì dìjà. Tí gbàtà bá pa ìtẹ̀dé ibi tí ó yá pàdé tí ó tù ó tù. Ṣùgbọ́n àti pàdé bẹ̀. Ẹ̀ńkọ̀. Tá bá pa ìtẹ̀dé ibi tí ó yá pàdé tí ó tù ó tù. Ṣùgbọ́n àti pàdé bẹ̀. Olórí burúkú ni ọ. Yeah, you for talk am since now. Ó dìjà. Láti gbà náà ni ẹ ti báwo já. Wọn ò fẹ́ kí wò wà láàyè. A sì kéwú ká tó kéwú. Káàfáà yóò tó kéwú. Kí wọ́n tó kọ́ Sheikh Ádámù lórí ní kéwú láti ń kéwú. Ẹ̀ńkọ̀. Káàfáà yóò tó kéwú. Kí wọ́n tó kọ́ Sheikh Ádámù lórí ní kéwú láti ń kéwú. When I look at you, one would think you are mature, but your brain is like that of a fowl. Sheikh Ádámù lóríṣìírí wọ́n lọ ṣe àrí àmọ́ wọ́n ò gbà wọ́n fi padà wálé síbẹ̀ ọlọ́fọ́ àlùbáríkà sí wọn. Àmọ́ àwa wọ́n kó àwọn ọmọ tí a lọ wọ́n lọ di dókítà wọ́n sì dé. Will you keep quiet? Kọjá yìí yẹn wọ́n jà pa ìtàn tí ó yẹ ká pa fún yín o. Èdè tẹ́gì ní àyàm, èdè smoke Igbo. Ìntí Sheikh Ádámù lórí tó bá wà wò á sọ fún yín tẹ́ bá kọjá yìí lórí pé bóun ni adéèdè ó ṣe dà. Ẹ̀ńkọ̀. Ìntí Sheikh Ádámù lórí tó bá wà wò á sọ fún yín tẹ́ bá kọjá yìí lórí pé bóun ni adéèdè ó ṣe dà. Mo ṣe bẹ́ẹ̀ ní làákàyè ni ọmọ ọpọlọ yín ti gbẹ ọpọlọ yín ti dúdú ẹ kọ́kọ́ là lásán ni kò tẹ̀ sí kan empty jacket lórí yín. Yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn àjàntí ilé.